lórí ètò yìí lápá bí ẹmọ̀kébà bá ti balẹ̀ gùdẹ̀ sápá bí n tí ó máa ń ṣe wá láǹfààní náà la máa ń gbé sọ pàápàá ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ lọ́kọláya ọ̀rọ̀ ìgbéyàwó òun ló jẹ wá lógún jùlọ lápá bí o àtúntí kóra wa dé náà nìyẹn kí ni tá a fẹ́ ṣàgbéyẹ̀wò lọ́sàn-án òní my ex ṣé ọ náà ní ex aláìdé ṣé o ní ex tí n bá ní kí n bí gbogbo alẹ́ rè ṣáà ti ní ex rè àwọn olólùfẹ́ mi àtijọ́ boyfriend mi àtijọ́ girlfriend mi nígbà kan ṣe mọ̀ wípé téèyàn bá fi èèyàn kan lẹ̀ tuntun ni irú ẹni yẹn máa jẹ́ lọ́dọ̀ ẹlòmíì tó máa lọ bá pàdé mọ̀ tuntun ọ̀ṣara ní tuntun ni lọ́dọ̀ ẹlòmíì tó máa lọ bá pàdé àwọn tí wọn ò ní ex rí tó jẹ́ pé wọn ò ní ex kankan ẹni tí ó kọ́kọ́ kọnu ìfẹ́ sí wọn láyé báyìí gbám ọ̀nà ọ̀fẹ́ ṣáà lè rírú àwọn ẹ̀ṣá kí ni percentage wọn ìwọ́kẹ̀ experience mélòó ni wọ́n ló ṣe ní ṣáà lè rírú àwọn ẹ̀ṣá àwọn tó yẹ pé a lè sọ pé wọ́n ní ex kankan wọn ò lẹ́ni tó ti fẹ́ rí ẹni tó kọ́kọ́ kọnu ìfẹ́ sí wọn rí bóyá láwọn ayé àtijọ́ àwọn ayé àtijọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà yẹn tó jẹ́ pé ẹni tó fẹ́ fẹ́ gan ò lè rí tẹ́lẹ̀ ò ní mà á kọ̀ lọ fi ẹ́ fẹ́ èèyàn kan ni wọ́n dẹ̀ ń gbà bẹ́ẹ̀ but tó o gbọ́dọ̀ try láyé ìsìn dáàdì ṣé ẹ̀ ń play you dey play àbí ṣé ẹ̀ ń ṣeré àbí eré pa yín pọ̀ ọmọ máa sọ fún dáàdì ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń ṣeré ẹ fẹ́ máa play àbí wọn ò ń ṣerú ẹ̀ mọ́ láyé ìsìn yìí kákan mú èèyàn kan kákan marry off kò possible mọ́ ó sì lè máa ṣe láwọn àwọn agbègbè kan bíi méjì tán tí ì lajú o ṣe mọ̀ wípé ibi téèyàn bá rìn dé náà ló máa rìn mọ́ àwọn ibì kan kọ́ ṣe ń bẹ nínú ilé ayé tá a láàjọ wà tó yẹ pé aṣọ táwa wọ̀ sára yìí wọn ò máa ń fi bẹ́ẹ̀ wọ̀ wọ́n máa ń rí bíi pé kí làwọn eléyìí wọ̀ yìí ṣùgbọ́n ọ̀làjú ó ti jẹ́ kí ojú là sí gbogbo nǹkan mò ń sọ nǹkan kan fẹ́yàn kan yí pé wọ́n máa ń sọ pé ọ̀làjú ti dé ṣẹ́rí ìlà tá a máa ń kọ yẹn àwọn tí wọ́n ń kọlà tó pọ̀ gan sójú bíi ọ̀yọ́ nǹkan yẹn láyé àtijọ́ tí gbogbo ìmájì kó yẹ pé gbogbo community pátá ló kọlà bí abí ìlà mẹ́wàá sójú ẹ̀kẹ́ kankan téèyàn kan bá wá débẹ̀ tí ò kọlà ẹnìyàn wọn máa rí bíi pé kò wà òkè òun náà máa sá ojú máa tì í bó ṣe rí nìyẹn ẹni tí èèyàn bá lásìkò kan àbí láwùjọ kan ẹni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn náà máa ṣe. My ex olólùfẹ́ mi àtijọ́ boyfriend mi àtijọ́ girlfriend mi ìgbà kan ṣẹ̀ṣẹ̀ ríra yín ìjàkọ́ ìbéèrè ni jẹ́ kí orin yẹn kó wálẹ̀ pàápàá ẹni tẹ́ ẹ ti fẹ́ rí ṣẹ̀ṣẹ̀ ń ríra yín nígbà tẹ́ ń bẹ léwe tẹ́ ẹ wà ní school àwọn tertiary institution university polytechnic tẹ́ ẹ wà tẹ́ ẹ lọ àwọn olẹ́jọ́ ń fẹ́ra yín gbà náà ṣẹ̀ṣẹ̀ ń ríra yín kódà lẹ́yìn tẹ́ ẹ ti marry tẹ́ ẹ ti lọ fẹ́ lòmíì àwọn kan ń bẹ tó jẹ́ pé ó kù kínkín kí wọ́n ṣègbéyàwó ni wọ́n lọ kìlọ̀ fẹ́ni tí wọ́n ń fẹ́ pé mo ti fẹ́ marry báyìí o gbogbo ntèmi àti ẹjọ́ ń ṣe yẹn jẹ́ ká fi òpin sí o ẹlòmíì á gbọ́ ẹlòmíì ò ní gbọ́ràn ẹlòmíì ó dìgbà tó bá kàn dínú yàn kó tó di kó padà ẹ̀yin ọkùnrin àwa níṣẹ́ tó pọ̀ láti ṣe o gbogbo ọkùnrin tó ti marry a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe torí pé àwọn obìnrin kan ń bẹ tí wọ́n bá ti ẹ̀kántà nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn nílé ọkọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ronú nípa ex wọn wàhálà dẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣàmọ̀ yí pé ahọ́n àtẹnu máa ń jà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọkọ àtìyàwó wọn gbọ́dọ̀ ní gbólóhùn asọ̀ misunderstanding gbọ́dọ̀ wà tí ò bá sí ẹ̀ ń tanra yín jẹ ni torí pé ẹ̀ kì í ṣe saint ẹ̀ ń ṣe màláìkà èèyàn tá a jẹ́ ló ṣe dandan fún wa kájọ ní gbólóhùn asọ̀ gbọ́n mi sí omi òtó níwọ̀nba fẹ́rẹ́jógí kò gbọ́dọ̀ pọ̀ jù kẹ́ẹ̀dẹ̀ tètè parí ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá ń lé imagine ọkọ ìyàwó tó jẹ́ pé kò súnmọ́ ìyàwó ẹ̀ ó ti yé yín tàbí pé ó ń na ìyàwó ẹ̀ ó ń febi pa kò fún lóúnjẹ kò ṣe ní tó yẹ kó ṣe fún un á wá bẹ̀rẹ̀ sí ní máa ronú nípa ex ẹ̀ àgàgà kó wá jẹ́ pé èèyàn máa ń kẹ lójú kẹ mú lásìkò tó ń jọ wà papọ̀ tó bá pè báyìí
tí ìyẹn bá lọ sọ̀rọ̀ ìtùnú kan fún pẹ̀lẹ́ òun ló wá ṣe é báyìí má bọ̀ tó bá fi lè lọ ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́n tó máa padà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹ fẹ́ kí n tú dí ìfẹ́ kókù àwọn òrẹ́ ni tú kọjá báyìí torí orí rédíò làwà ṣùgbọ́n tá à ń sọ ní ráńpẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin atọ́kùnrin pàápàá ṣẹ́rí x ẹni tẹ́ ẹ ti fẹ́ tẹ́lẹ̀ yẹn tí kì í bá ṣe pé ìjà lẹ fi túká ẹ gbọ́dọ̀ máa ṣọ́ra fún dáadáa ṣe mọ̀ yí pé àwọn kan ń bẹ tó jẹ́ pé ẹ̀ ń fẹ́ra yín ẹ̀ wá jà kálukú o lè ká nǹkan tí ò yẹ kó ká mọ́ lọ́wọ́ ni ó ti tán nìyẹn láéláé ẹ má pè mọ́ nǹkan kan àbí ìmọ̀ kéwé rí lélẹ́yìí ẹ jà túká ṣe mọ̀ ìbínú yẹn lè máa ṣì gbénú ẹni yẹn pé bọ̀bọ̀ yìí kò dẹ̀ ṣe dáadáa o lè hate o lè kórìíra ẹ̀ títí láéláé kó jẹ́ pé ìgbà tẹ́ máa padà yọ ní síra yín ìyẹn tó bá jẹ́ pé ẹ ṣì ń ríra lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ti dàgbà kò ní sí onítibítibí mọ́ ń bẹ̀ ṣe mọ̀ pé ìjà lẹ fi túká yẹn kíní yẹn lè má rìn padà ó lè má tètè rìn padà mọ́ tẹ́ ẹ bá tiẹ̀ fojú ríra yín tẹ́ ẹ bá ríra yín gan ẹ máa pòṣe ní pé ìwọ rádaràda ẹ̀ ìwọ ló ṣe báyìí fún mi gbà wò ó akọni tiẹ̀ nǹkan kan ṣùgbọ́n tó bá jẹ́ pé mutual agreement ni pé àwọn parent yín ló ní ẹ lè fẹ́ra yín o irọ́ o lè fẹ́ o tàbí pé ẹ̀sìn yẹn ò pa yín pọ̀ bàbá ẹ ẹlẹ́sìn kan ni ìyá tibí náà ẹlẹ́sìn ọ̀tọ̀ ni irọ́ o ẹ wá fẹ́ra yín lẹ̀ kì í ṣe pé ó dùn mọ́ ẹ̀yin méjèèjì inú tàbí kó jẹ́ pé ìlú sí ìlú ó ṣe máa lọ fọ́mọ ní Sókótó jọ̀tá a bá fẹ́ lọ ṣe introduction ẹ ṣe gbogbo òòrò dáadáa o ó ṣe máa lọ fọ́mọ lẹ́kìtì àdẹ̀wà làbẹ́kúta ń bí ṣé tá a bá máa lọ ṣe introduction náà ṣé gbogbo alámọ èèyàn méjì ló máa tẹ̀lé ọ̀rọ̀ náà wà gbà èèyàn méjì ò lè tẹ̀lé mi ìlú yẹn jìn ó dá mi ìnífẹ́ mọ́ ń gbà náà ṣùgbọ́n ẹni tí ò bá ronú jinlẹ̀ ní kò síbi tó jìnnà ju o ká pé ìlú àbí nǹkan kankan ló ṣẹlẹ̀ débi pé wọ́n wá ní ẹ̀ lè jọ fẹ́ra yín tàbí kó jẹ́ pé nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn yẹ̀jẹ̀ wò mọ genotype ara yín gbogbo àwọn nǹkan yẹn tó yẹ kẹ́ ẹ yẹ̀wò medically yẹ̀wò ìgbà tí kíní yẹn ti wá wọra ní pásítọ̀ yín àbí àfa yín àbí ìyá yín bàbá yín ẹ̀gbọ́n ṣé wà compatible ṣé ti lọ hospital pé kí la fẹ́ lọ ṣe hospital ẹ máa lọ yẹ̀jẹ̀ wò ní tẹ́jẹ̀ yín ò bá papọ̀ ńkọ́ ẹ ṣẹ̀ wá lọ yẹ̀ wò wọ́n ní ẹ lè fẹ́ra yín o àgàgà kó wá jẹ́ as àti as ẹ wá fẹ́ra yín lẹ̀ ṣé ẹ mọ̀ yín pé kì í ṣe pé ó dùn mọ́ yín nú tẹ́ fi fẹ́ra yín lẹ̀ ẹ ṣì wá kíìpù nọ́mbà ara yín sórí fóònù ara yín ẹ̀yin méjèèjì wá lọ ẹ wá lọ fẹ́ lòmíì àárò yẹn sì máa sọ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan àgàgà yín obìnrin tí ọkọ ẹni yẹn bá lọ ṣe ní tí ò dáa fún un ká pé ọlọ́mọ yàrí ó wá lọ fọ́ ọ̀bà tàbí ìjà kan ṣẹlẹ̀ àsìkò yẹn wá ní x yẹn pé ẹran lo àkẹ́ ẹ̀ kí ni yẹn dẹ̀ máa ń ká ọkùnrin lára gan kéèyàn mọ̀ yí pé ìyàwó òun ó tún ṣe orí légbélégbé pẹ̀lẹ́ èèyàn kan ń gbòòrò tàbí pé ó lẹ́nìkan tó jẹ́ ọkùnrin tí wọ́n jọ ń sọ̀rọ̀ kò sí tó dùn ọkùnrin tó ó máa ń dùn ọkùnrin gan ni ẹ máa wá gbọ́ gbogbo ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ wà very careful lórí àti máa tọ́jú nọ́mbà x yín tàbí kẹ́ ẹ jọ máa ní a kind of communication kan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́ ẹ bá jọ pàdé ẹ gbọ́dọ̀ jọ wà papọ̀ torí pé tẹ́ ẹ bá jọ wà papọ̀ tí ò sẹ́nì kẹta láàrin yín nǹkan tẹ́ ẹ lérò lè lọ ṣẹlẹ̀ kí nìyẹn ẹ dẹ̀ lè má bọ̀ ń bẹ̀ títí láéláé inú wàhálà téèyàn máa kóra ẹ̀ sí yẹn àìmọye ọmọ àlè ń gbòòrò torí pé DNA ẹlòmíì ò lówó ẹ̀ ló ṣe gbà kámú àkúmọ̀ orí ọmọ tá a bí ló tóbi kẹ̀ǹjìkẹ̀ǹjì orí tèmi ló kéré yìí àkúmọ̀ bí ẹ ti gbé wa ọkọ ló máa rò lọ́kàn o ó dẹ̀ lè jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ tó bá jẹ́ pé gbogbo wa ń ṣe DNA ni gbogbo first born ọlọ́run járí 50% tó bá jọ ọmọ ọkọ gangan kọ́lọ́ ń ṣàánú wa èèyàn ò gbọ́dọ̀ wá ìwàkúwà kó máa rírí kúri ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa pé x yàn ìntẹ́ ẹ bá ti ní ó lọ náà nìyẹn ẹ má wulẹ̀ bójú wẹ̀yìn mọ́ torí pé tẹ́ ẹ bá bójú wẹ̀yìn wàhálà lè lọ dé ntí ò dẹ̀ dá pẹ́ẹ̀pẹ́ èèwọ̀ ni láti bí dé everywhere kí obìnrin kó tún máa fẹ́ dọ́gbọ́n náà sẹ̀ síta obìnrin mi ó lè sọ pé mi ò mí pé a tún fẹ́ máa fẹ́ra wa mo kàn ń pè ní mo kàn ń béèrè àlàáfíà ẹ̀
ìwọ lábẹ́ ṣàlàfíà lẹ́wà má béèrè x ẹni náà torí pé gbogbo ọkùnrin pápátá ló máa ń fẹ́ wá nǹkan kéékèèké láti wọlé sóbìnrin lára kódà ọkùnrin tó ti má rì mo ṣàlàyé fún wa ńgbà kan pé gbogbo ọkùnrin tó ti má rì ló máa lójú ń ta àyàfi àwọn bíi mélòó kan tí wọ́n bá belong sí nǹkan kan mo máa ń sọ ní gbogbo ìgbà ẹ ti rántí program tí mo ń sọ yẹn ẹ tún mi gbọ́ dáadáa ẹ kọ́lẹ̀ gbogbo ọkùnrin tó ti márì pátá ló máa ń wù kó tún lójú mi ń ta àfi àwọn tó bá belong sí àwọn nǹkan kọ̀ọ̀kan àbí mi àwọn nǹkan wo àti máa ń sọ ní gbogbo ìgbà ẹni tó bá yẹ pé kò lówó lọ́wọ́ kò àti rówó jẹun àti rówó filẹ̀ ńlé ṣàǹkẹ́ tí èèyàn bá lówó lọ́wọ́ máa jẹ́ǹtù ni torí pé gbogbo àwọn obìnrin tẹ́ lọ ń bá ń ta owó lẹ́ máa ná fún wọn tó o bá lówó lọ́wọ́ àjókòó àmọ́ máa lówó lọ́jọ́ kan á máa gbádùn ayé mi o lè má ní tó máa fi kú náà pọ̀ gbogbo àlá máa lówó lọ́wọ́ o. ẹlẹ́ẹ̀kejì ni pé tí o bá wà religious gan-an tẹ́ pé ẹ̀sìn yẹn dùn ẹ́ lára gan-an ìwọ ọmọlúwàbí kún irọ́ mi gbọ́dọ̀ ṣe tó bá fẹ́ ṣe náà wàá mọ̀ pé irọ́ ẹ̀sìn mi ò fààyè ẹ̀ lẹ̀ tàbí kó jẹ́ pé o wá sick sexually ìyẹn náà tó kó sínú pọ̀ gan-an yà torí pé ìyàwó ẹnìkan ló máa fẹ́ kó ráṣìírí yẹn tẹ́ pé kó o tó ṣẹ̀ kan gan-an wọ́n á kọ́kọ́ gbàwẹ̀ wọ́n á gbàdúrà wọ́n á dẹ̀ jí tán ó tún di ọ̀sẹ̀ méjì ó ní fẹ́ kẹ́lòmíì mọ̀ ṣe rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn gẹ́gẹ́ bí ìwádìí tèmi ṣe gbogbo ọkùnrin pátá tó ti márì ló máa ń wù ú kó tún lójú mi torí pé in tó ń jẹ ní gbogbo ìgbà á fẹ́ súyàn bó ṣe rí nìyẹn o especially fáwọn ọkùnrin ṣùgbọ́n obìnrin lè wà bẹ́ẹ̀ ó lè máa wu obìnrin tó o bá ti wá ń ronú nípa x ẹ wàhálà ń bọ̀ nìyẹn gbogbo obìnrin tó jẹ́ pé ó sì ní nọ́mbà x ẹ lórí fóònù ẹ̀ ó dáa báyìí kẹ́ dìlítì ẹ̀ mi ò pàṣẹ fún yín o mò ń gbà yín mọ̀ràn ni o tó jẹ́ pé ní gbogbo ìgbà á tún máa bá yín chat àbá òní kí wàá ní ìṣẹ̀lẹ̀ báyìí àwọn ọmọ ń kọ́ torí pé àwọn obìnrin kan máa ronú pé once débẹ̀ always débẹ̀ náà ni kí ni ìgbà tí ì ṣe pé ojú tuntun ni kò sí tí ò rí rí kò sí tí ò tó o bá ti lọ ń ronú bẹ́ẹ̀ in tó o fẹ́ ṣe tẹ́lẹ̀ wàá ṣe kò dìgbà tọ́rẹ̀ bá kọ́ ẹ ìwọ gan fúnra ẹ o lè dánú yẹn rò tó o máa develop ẹ ó bẹ́ jáde nìyẹn o ẹlòmíì á wá wọ̀ lára títí débi pé ọkọ ẹ̀ àwa kà mọ́ tọkọ ẹ̀ bá wá kà mọ́ wàhálà ti dé wàhálà ayérayé ni kò síbi tó o fẹ́ rù là àgàgà tó tẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ nílùú ńsìn ìmájì ẹni tó ti ń gbádùn ara wọn tó wá léyàwó ẹ̀ jáde ibo ló máa kọ́kọ́ mórí lé náà ọ̀dọ̀ yẹ́ ẹ ló máa lọ ni àbọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ àbọ̀dọ̀ àbúrò ẹ̀ tó yẹ pé àwọn gan wọ́n ń struggle ni ọmọ ni ò tí ì dàgbà tó máa sọ pé fún mi lówó yìí wàhálà ni torí pé gbogbo ọkùnrin pátá tó bá lọ rí traces pé ìyàwó òun ń yàlè tàbí pé ìyàwó òun ó lójú ń ta kò ní ṣẹlẹ̀ sí mo ń lọ mo padà bọ̀. gbogbo obìnrin ẹ ṣọ́ra gbogbo ọkùnrin ẹ̀yin náà ẹ máa ṣọ́ra o ẹ mọ̀ pé kinní yẹn kẹnu jẹ́ kó wálẹ̀ jẹ́ kí kinní yẹn wálẹ̀ pàápàá kinní yẹn kẹnu ó dẹ̀ kọ́ra wọn ni ó gbọ́nú ara wọn ni obìnrin ẹ gbọ́dọ̀ gọ̀ ẹ má ṣe mistake ẹ o torí pé àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé àwọn excuse tán máa ń mú wá ni pé ọkọ àwọn ń ṣe báyìí nǹkan báyìí ló yẹ kọ́kọ́ àwọn máa ṣe kò wá ṣe nǹkan yẹn fúndì yẹn àwọn á padà lọ sọ́dọ̀ x àwọn ó máa ń fún àwọn lọ́rọ̀ ìtùnú tàbí pé èèyàn míì tuntun débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nọsẹ̀ síta ẹsẹ̀ tán wá nà síta yẹn ẹni tán wá lọ bá pàdé ń ta yẹn tàbí ká sọ pé x wọn yẹn ìyẹn á máa ṣe exactly tán fẹ́ fún wọn gangan ẹ má gọ̀ o ṣe rí ẹni tẹ́ ẹ lọ bá ń ta yẹn òun náà ò ní í ṣe dáadáa fún ìyàwó ẹ̀ ń ta náà nínú ilé gangan ìyàwó tiẹ̀ náà máa complain àdìtú ni o ẹ̀gbọ́n mi dáadáa òun sọ pé ọkọ ẹ ó ṣe báyìí ó ṣe tọ̀hún kò ṣe dáadáa ó ń fi kíní ó ń forún dùn mí ó ń ṣe gbá kan ó wá gbogbo ṣe lè complain ṣe rí tó o bá torí ẹ̀ tó bá lọ síta yẹn ẹni tó lọ bá ń ta yẹn ìyàwó tiẹ̀ nílé ọ̀dọ̀ tiẹ̀ náà òun náà ń complain the same thing tí wọn náà ń complain torí pé àwọn ọkùnrin ọpọnú wa àdá o bá àwa náà rèé àjù báyìí lọ ẹ mọ̀ yín pé
ẹni téèyàn lọ bá ń ta yẹn wàá máa fẹ́ ṣe gbogbo nǹkan láti fi tẹ́ lọ́rùn kó máa lọ bòmíì kó lè máa rí ẹ gẹ́gẹ́ bí the right person àbí ẹni tó yẹ pé ó yẹ kéèyàn máa dúró tì. Ìyàwó ilé tọ̀dọ̀ tiẹ̀ náà ń complain tíyẹn náà bá tún lọ síta tó bá lọ bẹ́ lòmíì ẹ tó lọ bá ń ta yẹn á tún máa ṣe dáadáa sí ìyàwó ilé tìyẹn náà ń complain. Ẹ rí pé kọ́ra wọn kí ló wá dé tá a fi ń hùrù wà yẹn? Ṣé ká gbà pé bọ́lá ń ṣe create àwọn èèyàn nìyẹn ni? Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń wo bí ilé ayé ìṣerí bóyá torí pé wọ́n ń wo fíìmù wọ́n wá rò pé bọ́lá ń ṣe dá ayé yìí náà ṣe ń ṣe inú fíìmù. Rárá o, kò ń ṣe bọ́lá ó yàtọ̀ ọ̀tọ̀ gbáà. Ẹ pé irú àwọn fíìmù tẹ̀ máa ń wò yẹn ẹ rò pé bọ́lá ń ṣe dá bó ṣe yẹ kó rí nìyẹn. No, ẹ má ṣe mistake ẹ o. Àwọn fíìmù lásán lẹ̀ ń wò. Ẹlòmíì á máa ro fíìmù tó wò yẹn á máa fi agbésígbésí ayé ẹ̀ gangan pé bó ṣe yẹ kí life òun wà nìyẹn. Má lọ ṣe mistake o. Torí kí tó o bá lọ tẹ̀lé legova nìyẹn. Ọlọ́run ò create ayé bẹ́ẹ̀, kò ń ṣe fíìmù. Ayé yàtọ̀ sí fíìmù. Eré lásán erémọdé ni fíìmù jẹ́. Kéèyàn kàn fi enjoy ara wọn kàn fi ó kàn wòran lásán ni ìran lásán ni fíìmù. Kò ń ṣe bí ilé ayé ṣe rí ni fíìmù ṣe rí o. Ẹlòmíì tó bá gbọ́rọ̀ kan lẹ́nu ọ̀rẹ́ ẹ̀ àní lágbájá ó ṣe nǹkan báyìí fún mi. Kò ń ṣe bó ṣe yẹ kó wà nìyẹn o. Ó kàn ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ ni o. Má fi tẹlòmíì má fi ro bí ó ṣe yẹ kí tiẹ̀ ṣe rí. Àkọọ́lẹ̀ kálukú ti dúró. In tó dáa jù tó dẹ̀ pé jù ni pé ìwọ kan ti ṣe dáadáa fi n tó kù lẹ́sọ̀wọ́ Ọlọ́run. Ṣé wọ́n ní ká ṣe léyìí? Gbogbo wa náà la mọ ohun tó dáa, kò dìgbà tá a bá túnṣe ń fẹ̀kọ́ tanná fúnra wa. Wọ́n ní kí náà ń pè lẹ́ṣẹ̀. In tó o bá ń ṣe tó o fẹ́ kéèyàn ká ẹ mọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Ẹgbẹ́ àmì ìmọ̀ iṣẹ́ èṣù ni. Má sọ bẹ́ẹ̀ fáwa mọ́. Ó ti sú wa ká máa gbọ́ pé iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù my foot. Iṣẹ́ èṣù jàkújàkú. O mọ ohun tó tọ́ láti ṣe. Gbogbo alamọ ohun tó tọ́ láti ṣe. Àwọn obìnrin máa ń complain pé ọkọ àwọn forun dùn àwọn ọ̀sẹ̀ kìíní ìkejì ìkẹta oṣù kìíní oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin. Gbogbo ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ wò ó ìyàwó ẹ ti bọ́ ta tipẹ́tipẹ́ ò mọ̀ ni. Ìwọ ń lọ ta olóhùn ṣe fàájì ó wá kẹ́yìn sílé ọ̀ka ẹ̀ láé. Ṣùgbọ́n à ń láti rọ àwọn obìnrin náà láti má ṣe lo kinní yẹn láti fi gba ẹ̀san pé ó ṣe báyìí èmi náà wàá bọ́ ta. Torí pé tí wọ́n bá bọ́ ta tí wọ́n bá ká ẹ mú títí ẹ ló máa burúkú jù. Ó dẹ̀ lè má tètè rẹni tó máa rẹ̀ ẹ́ lẹ́kún torí pé gbẹ̀yìn á pọ̀ o. Ọ̀nà tó pọ̀ ń bẹ láti fi gba ẹ̀san fún lọ́wọ́ ọkọ eléyìí tó ń ṣe ìbàjẹ́ fún ìyàwó inú ilé ẹ̀. Ọ̀rọ̀ ń bẹ ní ọ̀sán òní mo ń lọ mọ̀ padà bọ̀. Àní sunkún láṣẹ ọba mi òkè. Torí pé in tó máa ń pa ọkùnrin lẹ́kún ni pé kó rí traces pé ìyàwó òun nọsẹ̀ síta. Ó máa ń dùn ọkùnrin gan. Àwọn obìnrin kan wà jẹ́ pé wọn ò ṣe o wọn a máa dọ́gbọ́n ṣe bí wọ́n ṣe ara máa ju ọkùnrin. Àwọn ọkùnrin wọn láwọn alájowú jù ṣùgbọ́n àwọn obìnrin kan náà jọ̀wọ́. Ṣùgbọ́n tá à ń sọ lẹ́kùnrẹ́rẹ́ ni pé ọ̀rọ̀ x eléyìí tẹ́ tún bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ kò ní nǹkan kan tó fẹ́ ọ́fà yín o. A wulẹ̀ fẹ́ balẹ̀ aláyọ̀ jẹ́ ni. À ń sọ̀rọ̀ x. Àwọn kan ń bẹ tó yẹ pé tuntun ọ̀ṣàrà náà máa lé mú kiri. Lágbájá ní àwọn náà ní boyfriend. Ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ìyàwó ilé. Ọ̀rẹ́ òun àwọn náà ní boyfriend tí wọn náà ti ẹ̀rẹ́ èèyàn kan àbí méjì. Ó dẹ̀ sọ̀rọ̀ eléyìí jáde lẹ́nu. Ẹ̀yin ọkùnrin náà ẹ ṣọ́ra fún x yín torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó tún fẹ́ lọ bá àwọn x wọn gbogbo x náà ló ti marry. Ẹ fi ìyàwó oníyàwó lẹ̀ kí lẹ̀ ń wá kiri náà. Ẹ jẹ́ á bi yín léèrè ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tilé yín ò kì í tó yín kí ni tẹ̀ ń wá káàkiri. Kì í dẹ̀ ṣe pé wọ́n ń wá kiri láti fẹ́ àṣẹlẹ́ẹ̀kejì o. Wọ́n kàn ń dààmú àwọn obìnrin olóbìnrin wọ́n kàn ń dààmú wọn káàkiri ni. Ṣe jẹ́ ká gbé jẹ́ ká tiẹ̀ wò ó pé òkè láti ìsìn lọ gbogbo ẹni tó ní méjì mẹ́ta mẹ́rin márùn tó ń mú káàkiri ẹ sọ́ọ́lẹ̀ ẹ jọ ẹ̀. Torí pé obìnrin tí wọ́n bá fi lè rí inú obìnrin bẹ́ẹ̀ lè máa dùn mọ́. Obìnrin kò sí nǹkan míì tó lè ṣe fún ṣùgbọ́n nǹkan kan ṣo yẹn náà ni kò gbọ́dọ̀ orí pòǹkóbìnrin. Tóbìnrin inú ilé ẹ bá fi lè mọ̀ yìí pé òun nálè òun ní girlfriend ní gbogbo nǹkan inú ò ní dùn sí ẹ mọ́. Ìfẹ́ yẹn ó lè wà divided kò dẹ̀ kó rí bẹ́ẹ̀.
dó àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé ọ̀ràn yan kò kàn wọ́n o bọ́lá ń ṣe dá kálukú yàtọ̀ọ̀tọ̀ a gbọ́dọ̀ wò dáadáa pé òkè pátánà mi yìí kí ni tó fẹ́ kí ni tí ò fẹ́ èmi mọ̀ pé gbogbo obìnrin náà ni ò fẹ́ tọkùnrin ló tiẹ̀ wá burúkú jù nínú ìgbéyàwó wa a gbọ́dọ̀ sá fún àti máa fẹ́ gbìyànjú àti nọsẹ̀ síta tí kì í bá ṣe pó pa dandan fún ẹ torí pé bá a ṣe ń sọ yìí náà ó ṣe dandan fẹ́lòmíì láti ní ṣùgbọ́n yẹn o gbọ́dọ̀ rìn lọ́nà tó tọ́ ni imagine àbí fún àpẹẹrẹ jàre ẹni tó fẹ́ fẹ́yàwó kejì tó bá bi léèrè pé kí ló tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè rọ́rọ̀ sọ tó bá fẹ́ ṣe ẹjẹ́ ó ṣe tó bá ti rìn lọ́nà tó tọ́ ọkùnrin àmì obìnrin ni ò sáàyè fún láti ṣe bẹ́ẹ̀ torí pé láti bí di everywhere èèwọ̀ ni ibo ló ti ṣé o máa gbé wọn káàkiri àbó máa lọ súnlé súnlé àwọn èèyàn dẹ gbọ́dọ̀ mọ̀ ìyẹn náà kò sẹ́tọ̀ ń bẹ̀ pẹ́ẹ́pẹ́ níta ń gbìyànjú àti sọ ni pé gbogbo àwọn èèyàn tẹ́ jọ ń bára yín sọ̀rọ̀ ní kọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ̀pẹ́ ti márì àgàgà àwọn ex yín wọ́n á padà wàá dalé yín rú ni o n tó bá ti lọ ẹ̀jí ó lọ tinú ilé yín ni kẹ́ ẹ mójútó tí gbómi sí omi ò tó bá tiẹ̀ ń ṣẹlẹ̀ ẹ gbìyànjú ẹ parí ẹ̀ tàbí kẹ́ ẹ tiẹ̀ ṣe sùúrù díẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe sùúrù fódìdí oṣù 6 inú ilé ń gbóná ọkọ ẹ ó ti di nǹkan míì ó ti dẹhàn náà kò ń wálé dáadáa kò ń jẹun ṣóṣì ń fo oúnjẹ ńlẹ̀ ṣìṣe sùúrù díẹ̀ máì tí ì nọsẹ̀ síta pé bí ta ṣe rí náà ni àrí káàṣì gbà gbogbo ẹ orí bákan ex ẹ àsìkò yẹn ló wá pè ẹ wá ní àbó oníṣẹ́ ń jẹun kí ló kàn pẹ̀lú bí iṣẹ́ ń jẹun lé kó rántí ilé ọ̀dọ̀ ẹ̀ àwa ni send your account number àwa send 10,000 sí ẹ 10,000 yóò wà ní náà tán tó bá dẹ̀ ti send owó sí ẹ kò ṣe pé torí pé láìkẹ́ ó ń bá nǹkan míì bọ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin amọ́ra wa o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni kì í ṣe nǹkan bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ o a tún pè ẹjọ́ kejì bó ni ṣé n tó lo fẹ́ràn ẹ̀ ṣó ti rà kí n tiẹ̀ ṣé ìwọ lọkọ inú ilé ẹ̀ ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀dẹ̀ ń ṣe kinní yìí ẹ mọ̀ yí pé tí nǹkan ẹ bá padà wàá ṣẹlẹ̀ sóbìnrin nínú ilé tọkọ ẹ bá padà bẹ̀rẹ̀ sí ní bá fà á kò ní wá rojọ́ fún yín torí pé kò ní fẹ́ kẹ́ ẹ fòun ṣe yẹ̀yẹ́ ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ó bá jẹ́ pé dandan ni fún yín láti bá ex ń ṣe nǹkan kankan bóyá business kan àbí níbi iṣẹ́ ìrìn àjò kan pa yín pọ̀ ẹ má ṣe jọ wà papọ̀ lẹ́yìn méjì nìkan ẹ gbọ́dọ̀ pọ̀ ńbẹ̀ ẹ pọ̀ ẹ tó bíi 4, 5, 6, 10 kò ní lè ronú nǹkan kan ṣùgbọ́n tó bá ti ń lọ ń jẹ́ pé ẹ̀yin méjèèjì ni ẹ padà máa ronú tẹ́ ẹ ti ṣe sẹ́yìn kíní yẹn dẹ̀kẹ̀rẹ̀ kì í pẹ́ kó tó mú yan o ṣe ló máa ń dàbí pé tó máa ràn tó bá ti mú yàn báyìí ó ti mú ẹ ó ti gbé ẹ nìyẹn wàhálà dé nìyẹn kò dẹ̀ sọgbọ́n tẹ́ fẹ́ ṣe kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ máa mọ́kọ̀ lọ sóko ẹ máa ṣe ń tà ń sọ yìí tẹ́ ẹ bá wá ṣe tán ojú kan á dá ìkan á tún máa wù sí ojú obìnrin ló máa dá ọkùnrin á tún ní ẹ̀ẹ́dẹ̀mínì á máa ṣe wá sí òfò ẹ̀ẹ́dẹ̀mínì náà wọ́n sì débẹ̀ olóòsì débẹ̀ ẹni aburú ni ẹ ti yà sá fún ó kàn máa balẹ̀ aláyọ̀ jẹ́ ni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti ní lọ́kàn yín pé ex ń ti pè yín ẹ fẹ́ lọ rọ̀ lẹ́yìn abẹ́ fẹ́ lọ lọ́la tẹ́ bá kó ń bíṣẹ́ ẹ jẹ́ yà change mind yín bẹ́ẹ̀ bá lọ kọ yín ká yín èmi mo sọ bẹ́ẹ̀ ẹ try ẹ̀ àbára wájà àjọ ń fọ̀rọ̀ wérọ̀ ni ẹ má ṣe bẹ́ẹ̀ torí pé n tó burú jáì ni ṣùgbọ́n tí ọkùnrin yóò bá wá yí padà tó bá ń hùwà tí ò dáa kò súnmọ́ yín fódìdí oṣù 4, 5, 6 kò dẹ̀ ready àti change ẹ tẹ̀ yá pè fún divorce ẹ kọ̀ra yín lẹ̀ straight ẹ kọ̀ra yín lẹ̀ tẹ́ ẹ bá wá kọ̀ra yín lẹ̀ tán ẹlòmíì tó bá wá fẹ́ ń gbà yẹn òfìrí láti ṣe ní tó bá wù ẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nígbà tó ń bẹ nílé ọkọ má ṣe gbìyànjú ẹ̀ torí pé tán bá ní kàn yẹ fóònù obìnrin mi wò ìtọ́ máa bá ń bẹ̀ fóònù yẹn lè lana tán bá gbé WhatsApp chat tí obìnrin mi ìyẹ̀wò báyìí tó jẹ́ pé ìyàwó ilé ni tán bá ní kàn bẹ̀rẹ̀ sí ní tú fóònù yẹn lè lana kódà ẹ̀yin ọkùnrin náà tó jẹ́ pé tọkùnrin ló ti ẹ̀ pọ̀ ẹ wò ẹ má tiẹ̀ sọ tiwa ẹ má sọ tọkùnrin gbogbo fóònù ọkùnrin báyìí yóò lana ní lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn ẹlòmíì ó ṣe
lórí Facebook ó tún orí WhatsApp kílẹ̀ ìwé lẹ tún ń lò social media ọ̀lẹ́ tún ń lò social media yẹn wá ó dẹ̀ bà gbogbo nǹkan oríṣiríṣi jẹ́ dó ó dáa o ṣùgbọ́n ọ̀rọ̀ marriage àti relationship social media ó fọ́ po ẹlòmíì ó máa dánnu ni irọ́ ni o kò lè ṣe o ó máa chat ni àtòru àtọ̀sán àtàlẹ́ àti gbogbo ẹ̀ àti sáré ìyàwó ẹ̀ bá ti sùn àti sáré wá sí living room bó ní nǹkan kan ìwọ ni èmi ò love ẹni tí mo gbé sílé ìwọ ni mo like irọ́ ni o wàláhì ó ń tàn ìjẹ ni ó ń tàn ìjẹ ni orí ìwọ náà a máa wú pé ibi èèyàn kan ló love mi èyí ọkọ tá a gbé sílé náà kò kú love mi máa rí màá bá ẹ lọ́la bó o bá lọ ọkọ ẹ aka ẹ mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún di yẹn ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ n tó tọ́ tó yẹ ló yẹ ká ṣe ìgbéyàwó ẹ ti jọ panupọ̀ wípé ẹ̀yin méjèèjì náà ni kò gbọ́dọ̀ sí alàgàtà kankan láàrin gbogbo àwọn tí wọ́n ti ń dọ́gbọ́n sọ̀rọ̀ sí létí pé tèmi ni kò gbà tèmi ni ó ṣe tẹ́lẹ̀ pẹ́ ti má rí ẹ má dà wọ́n lóhùn o wọ́n kàn máa balẹ̀ ọlá jẹ́ ni ẹ̀dẹ̀ mọ bí gbòòrò ṣe ń rí lásìkò yìí obìnrin tán bá lé jáde ńlé ibo ló fẹ́ gbà lẹ́ẹ̀kan sí ká tó máa ràn mọ́ wa létí torí pé tókùnrin bá lọ ṣe ìṣírí wàhálà ńlá ni ọ̀ ká ṣọ́ra 08095961071 08179201071 08095961071